ah ẹ̀yin èèyàn mi mo kí wa o eléyìí ti gbẹnu tán o fọ́nrán tí mo ti fẹ́ fi hàn yìí eléyìí ti gbẹnu tán. Akin Ọláìyá gbajúgbajà òṣèré gbajúgbajà òṣèré Yorùbá movie ẹ wá gbọ́ ọ̀rọ̀ tíyàwó ẹ̀ sọ. Àwọn àṣìṣe kan tí arábìnrin yìí ṣe tí màá fẹnu sí díẹ̀ nínú ọ̀rọ̀ yìí kò ní wípé lálákọ̀ọ́kọ́ ṣé nígbà tó rí pé Akin Ọláìyá lọ ṣe márè pẹ̀lú obìnrin míì sìn ló wá fi jáde síta láti wá máa sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí láti fi bà lórí jẹ́ ni àbí kí ni. ẹ jẹ́ ká gbé yẹ̀wò. ṣé mọ̀ pé Akin Ọláìyá ṣègbéyàwó pẹ̀lú arábìnrin kan láìpẹ́, obìnrin tó ṣègbéyàwó gan pẹ̀lú gan tá à ń sọ pé kò tiẹ̀ smile tó dàbẹ́ni tí wọ́n fọ́ọ̀sì ṣègbéyàwó. ìyàwó ẹ̀ ti tẹ́lẹ̀ wá jáde síta kò wá rí orí platform lọ sọ̀rọ̀, ọ̀dọ̀ Esabod ló ń lọ. Esabod á ba ayé ń jẹ́ bẹ́ẹ̀ ni. Esabod kò síṣẹ́ méjì tó ń ṣe, á ba ayé ń jẹ́. ẹ wò ẹ má jẹ́ ká fà á lójú jù, ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká tiẹ̀ lọ gbọ́ nǹkan tí arábìnrin yẹn bó ṣe sọ. nígbà tèmi àti ẹ̀jọ̀ wà ó máa ń lé òun ṣe prayer fún ìyá òun ní every July 4. òun náà ní ìjọ́ tí mo ní Rúkà wá sí pàtí ẹ̀ tó fi nà mí yẹn, pàtí yẹn náà July 4 pàtí yẹn náà ló ń ṣe. So this year lára àwọn tó wá there's one man wọ́n ń pè ní bọ̀dá àdè yìí ló máa ń pè máa yẹn. ó ní kí n jẹ́ ká lọ kí níjọ́ kejì prayer yẹn, ó ní area Owódé Ẹ̀gbá ní ilé máa yẹn kí n jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó wá sí pàtí tóun ṣe lánàá. So èmi àtàwọn ọmọ méjèèjì mo gbé bébì kejì àti first child mi, àbúrò ẹ̀ Isiaq tó tẹ̀lé ó tẹ̀lé wa ní ọdún tí mò ń sọ yìí lájọ lọ. bá ṣe dé ilé máa yẹn èmi jókòó sí sínú àtàbúrò ẹ̀ àtàwọn ọmọ, so wọn àti máa yẹn ṣàwọn yàrá wọn ń jáde. mi ti ẹ̀ ètè mo kàn mọ̀ kí máa yẹn sọ fún pé Akin kò ṣẹlẹ̀ rí ṣá kíní yẹn kú kílẹ̀ tó mọ́ bọ̀ mo ti gẹ́ẹ̀tì mi ṣá mélòó la rẹ̀ mo ti gẹ́ẹ̀tì mi má wọ̀rí pé mi ò tiẹ̀. ṣé nínú ilé yín àbí ibi tẹ́ ẹ lọ? ibi tá a lọ nílé bọ̀dá yẹn, tá a lọ ní Owódé Ẹ̀gbàdo, ilé bọ̀dá yẹn ni bọ̀dá yẹn àti Akin jọ ń sọ bọ̀. wọ́n jọ ń wọ yàrá yà máa yẹn wọ́n jọ ń jáde wọ́n wá jọ ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ yẹn but èmi ò tiẹ̀ kọ́ bí ara sí àwọn ọmọ ni mò ń kàn án. mi tí understand ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ bọ̀ mà but mo rò pé ó ti yé àbúrò ẹ̀ Isiaq yẹn. so yẹn wá ń sọ fún mi nísìsiyìí. mo bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kí lọ́rọ̀ tó ń sọ tó gbọ́ tó ta sí ẹ létí. bọ̀dá àdè yìí yẹn ń sọ f'Akin lọ́dún yẹn pé Akin kò ṣẹlẹ̀ rí látijọ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí, wọ́n sọ bẹ́ẹ̀ f'Akin kíní yẹn kú kílẹ̀ tó mọ́ ni ṣá bọ̀ má wọ̀rí mo ti rán àwọn ọmọ ní mi wọ́n ti ń prepare mélòó lára ẹ̀ àwọn tó jù lọ gan mélòó lára ẹ̀ kò tiẹ̀ yé mi, mo rò pé kò ṣáà tiẹ̀ yé mi nǹkan tó ń sọ mi kọ́ bí ara sí. so bó ṣe tún wá wọ yàrá àbúrò yẹn ló wá sọ fẹ́mi ní sitting room pé Bùkọ́lá pẹ̀lẹ́ o in fact ibi tó ti lọ́kọ ẹni tó fẹ́ yìí Ọlọ́run wà pẹ̀lú ẹ o. àbúrò ẹ̀ ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ òun ló tẹ̀lé lọ́kùnrin Síákà tó tẹ̀lé Akin lọ́kùnrin bẹ́ẹ̀ òun ló tẹ̀lé Akin lọ́kùnrin. wọ́n jọra gan pàápàá táwọn èèyàn bá rí wọn nǹkan dúdú ni. wọ́n wá ní ọ̀nà àkó ẹ yọ o. mẹ́sẹ̀jì Akin àti bàbá yẹn sọ́ṣẹ̀ wà ń yé mi ìdábọ̀dá Isiaq yẹn lóhùn bọ̀ mo wá ń sọ sínú pé àbẹ́mi ni ọ̀rọ̀ tán kò ṣàtúnyé mi náà mo ṣàdàkẹ́. after a while bákin nìkan ṣe bọ́ta yàrá yẹn nìyẹn ó wá ní Síákà bá mi dúró ti àwọn ọmọ yẹn, Bùkọ́lá ó yá wá. mo bá dìde ìgbà tí máa wọ yàrá ni mo rí pé shrine ilé awo tí bàbá yẹn ti ń ṣiṣẹ́ ni mo wọlé sí. mo bá bàbá yẹn lórí ìjókòó yẹn bọ̀dá àdè yìí yẹn, so mo rí tọ́ṣà ti pìpíà bí kò jọ bí ẹran mi mọ animal tí nǹkan yẹn jẹ́ wọ́n ti pìpíà ẹ̀ sílẹ̀ already nínú igbá. so bó ṣe náwó síwájú ẹran yẹn nǹkan tó pìpíà yẹn ni pé Búkì ó yá jókòó bẹ́ẹ̀ yẹn, mo wá jókòó. Akin wọ́n wá ní kákin jókòó sí opposite mi nínú yàrá yẹn náà, bọ̀dá yẹn jókòó sẹ́gbẹ̀ẹ́ kan tiẹ̀ báyìí. ó wá ní wàá máa mú àwọn ẹran yìí, bọ̀dá yẹn ló sọ fún mi o, wàá máa mú ní kọ̀ọ̀kan wàá máa fi kan iwájú orí ẹ̀ wàá máa fún Akin òun á máa jẹ́ ṣógbọ́. Immediately ni ẹ̀mí mi bẹ̀rẹ̀ sí ní sunkún nínú ọkàn mi but mi rí help.
mo wá inú mi wá bàjẹ́ gan. wait Yes, yẹ ká délé ìpolówó ọjà wa. Ẹ̀yin obìnrin Ọlọ́run á máa ṣọ́ gbogbo wa, Ọlọ́run máa ṣọ́ wa bẹ́ẹ̀. èmi ń mu ní kọ̀ọ̀kan wọ́n ní kí n máa fi síwájú forehead mi iwájú orí mi báyìí màá máa fún Akin màá máa nà sákin òun gbà oúnjẹ tí n bá ti fi síwájú orí tí mo fún òun á jẹ so mo ṣáà ṣe títí tí mo fi parí tẹran yẹn fi tán nínú ìgbà yẹn wọ́n wá ní kémi bọ́ síta pé kí n máa lọ sí tirun mo ṣe ń bọ́ síta tí mo bá àbúrò ẹ̀ padà sínú ọkọ ni ìyá Fawaz muslim name ọmọ mi ló fi pè mí ó ní ó máa rógo báyìí o kí ni bọ̀dá kí ń wá tó tó báyìí bọ̀dá kí ti ń sáré jù kí ló ń wá tó tó báyìí mi wálé ọ̀tá anything mo ti wà bittered nínú ọkàn mi mo wá ń sunkún. Spirit tiẹ̀ ń sunkún nígbà tó ní kó máa mẹ́ran kó bẹ́ẹ̀ spirit ọ̀sán kó má ṣe ni àbó ń bẹ̀rù pé kó má bàa lù ẹ́. mo ríra mi pé mi nìkan mo wà ní àárín wọn bẹ pé mi mọ nǹkan tí mo lè ṣe mi mọ nǹkan tí mo lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ ó ti kó mi láyà jẹ gan tó bá ti sọ̀rọ̀ báyìí mo máa ń gbọ̀n ni gbogbo bí tá a gbé gan ní àǹfààní wọn kì í forúkọ wọn mọ orúkọ ọmọ mi gan lẹ́yìn pé wọ́n dánmọ mọ̀ Bùkọ́lá ló máa ń pè Bùkọ́lá tó bá pariwo báyìí àwọn èèyàn máa ń gbọ́ tó ìgbà tí mo ṣe fẹ́ gan àyà mi máa já tó bá máa sọ lẹ́nìí bá mi mú kinní màá ní ṣé kí n lè bẹ́ẹ̀ mú nǹkan ló fi pariwo tó báyìí so ti kó mi mo máa ń gbọ̀n mo máa ń ṣíva àtẹ̀mí àtàwọn ọmọ torí time kan náà wà. ṣé ń ṣe bẹ́ẹ̀ bàtẹ́ ń date kó tó rí pé ẹ lọ fún marriage. àti ẹ̀ really date few months tí mo pàdé ẹ̀ ni mo lóyún date kò ní kí n ṣẹ́yún tó tiẹ̀ tó ń dúpẹ́ gan pé mo ṣe pé torí ẹ̀ lòun ṣe sọ ọmọ mi àkọ́bí mi yẹn ohun tẹ́lẹ̀ lòun ṣe sọ ní ẹni wù mí dé torí ẹni wù mí dé ló sọ ohun tẹ́lẹ̀ lòun ṣe sọ lẹ́ni wù mí dé òun ò bímọ rí láyé òun lọ́wọ́ kọ́ sọ fún mi nígbà yẹn bẹ́ẹ̀. So àwọn ọmọ náà ìgbà tó dé àárín kan ó rí i pé tó bá ti jáde dé lóru táwọn ọmọ ti sùn tó bá wọlé late. bíbí tàwọn ọmọ báwo lẹ ṣe kúrò ní tó mú olóògùn tó mọ ẹni owó díẹ̀ gbà yẹn báwo lẹ ṣe escape. pàtó ṣàṣetán ní yàrá ń tiẹ̀ ó bá bọ́ta wá bá wọn sí tìrún pé a ti ń lọ so àtèmi àtàwọn ọmọ àti àbúrò ẹ̀yìn náà àṣà àbọ̀sán náà but mood mi ti wá change mo ṣáà cold pé ìwọ Ọlọ́run kí ló ṣe mí léèní báyìí àṣà àwọnú mọ́tò àwa tí ìrìn distance tá a fi kúrò nílé bọ̀dá yẹn sí orí express kò tí tó 10 minutes bí àwọn olè ṣe double cross wà ní at gunpoint fully armed. Fọlábalẹ̀ ìgbà tẹ kúrò ní ilé ibi tẹ ti lọ lògófógo olè dá yín lọ́nà. bẹ́ẹ̀ ni mà so at gunpoint mọ́tò ṣe bó ṣe manova wá síwájú akọ́tẹ́ ètè yé mi torí mo breastfeed tí máa borí sókè mo kàn ní àwọn wo rè ṣọ́fẹ́ kí ẹni kò tún yé mo tún ṣọ́fẹ́ kí ẹni mo kàn rí pé àbúrò ẹ̀ lẹ́yìn inú mọ́tò ìyẹn sí àkà yẹn ó ti sọ subhana ni láì ó ti nawọ́ sókè mo kàn rí pákí náà sọ jíàsì park òun náà nawọ́ sókè mo ṣe wà kọ́pì wọn pé kí lélẹ̀ torí mi experience ẹ̀ rí mo kàn rí táwọn guys yẹn ń bọ́lẹ̀ tán cock ìbọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin from the 4 doors of the car so wọ́n wá mú mọ́tò tiẹ̀ náà ní ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin lọ́wọ́ ń ṣílẹ̀kùn mọ́ wa ní ara so wọ́n ṣílẹ̀kùn mọ́ everybody wa abọ́ sórí títì lie down so kóhùn lie down ti wá báyìí wọ́n kọ́ no you stand up ìyẹn Akin so wọ́n wá ṣí boot pé kó wọnú boot so wọ́n ṣáà drive ẹ̀ off ní ojú wa ń bẹ̀ náà èmi náà mo tún bẹ̀rẹ̀ sí ní pt ẹ̀ mo tún sọ fún àbúrò pé wọ́n mà ti gbóhùn lọ nígbà tí wọ́n lọ tọ́tọ́ zoom off mo lọ́ mà ti gbóhùn lọ àwọn tó wá ń ṣe block industry lẹ́gbẹ̀ẹ́ wa gbogbo náà ti sá dànù bàtọ̀ rí ìbọn so wọ́n ṣẹ̀ wá ń jáde bọ̀ ẹ kú yíyọ Ọlọ́run o ẹ pẹ̀lẹ́ ẹ kú yíyọ Ọlọ́run o ni wọ́n ṣe wà ní ibolẹ̀ tí ń bọ̀ ibolẹ̀ ń lọ àbúrò wa ń bi mí àbúrò Akin pé kí lórúkọ tó máa ń pe máa yẹn náà kó tó lóun kọ́ ṣeré tẹ̀lé wa ní tòun ni wọn mọ orúkọ máa yẹn mo wá ní bọ̀dá àdè yìí ni Akin máa ń pè wọ́n so luckily ẹnìkan wá mọ̀ nínú àwọn tó ń dá sí wa yẹn ẹni ẹ wá ní báìkì ó wá fi báìkì kó èmi àtàwọn ọmọ méjèèjì àti sí àkàbùrú ẹ̀ ó wá fi kó wa lọ sí wọ́n gbé mọ́tò lọ ìkọ́nù àwọn olè yẹn bọ́ sínú mọ́tò títí. ájò tẹ lọ ṣe ń kọ́ wọ́n gbé fún yín. rárá wọn èmi ò mọ̀ fún wọn bàbá yẹn àtàkín sílẹ̀ ń yára
bẹ́ẹ̀ mi ṣe parí nǹkan tó ní kí n ṣe pẹ̀lẹ́ ẹran tán wọ́n ní kémi dìde kí n máa lọ sí ti rún so mi mọ nǹkan tọ́jọ́ ṣe lẹ́yìn bẹ́ẹ̀ mi mọ́ so wọ́n ṣàgbé mọ́tò lọ wọ́n gbé òun lọ mọ́ mọ́tò bẹ́ẹ̀ yẹn wọ́n gbé mọ́tò tara wọn náà wọ́n ṣà drive off so àwa wá padà sí ilé bọ̀dá yẹn bá a ṣe ń délé bọ̀dá yẹn tí bọ̀dá yẹn bọ́ síta àti ìdẹ́nà ọ̀nà ẹ̀tàn tó kọ̀ bọ́ síta báyìí tó sáìtì wa the first thing tí bọ̀dá yẹn máa utter is ó lè ti pàdé yín even èmi àtàbúrò òwúra wa bọ̀dá Dèjì babaláwo tá a lọ sílé wọn yẹn. ẹ padà sí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni a padà sí bẹ́ẹ̀ máà tó fi ọ̀kadà help wa ní block industry ó fi báìkì yẹn gbé wa padà ó ní kí lorúkọ ẹni tá a wá bá nílùú ìlú yẹn èmi náà mo ní bọ̀dá Dèjì ni ó máa ń pe ẹni yẹn pé orúkọ tó máa ń pè wọ́n nìyẹn so máa yẹn lòun mọ̀ ń tóun so ó wá lòun mọ̀lé ẹ̀ bó ṣe dá wa padà sí ilé ẹ̀ nìyẹn so bí bọ̀dá yẹn ṣe sáìtì wa èmi àti àbúrò àtàwọn ọmọ méjèèjì tá à ń fẹsẹ̀ rìn bọ̀ látòrí bọ́kadà ṣe sọ wá ó kàn ní ó lè ti pàdé yín èmi àti àbúrò gan tún kọ́kọ́ wojú ara wa pé àṣà dáhùn reluctantly pé bẹ́ẹ̀ ni ó lè pàdé wa ń sin ẹ̀ màṣá ṣe wà lost àtàbúrò náà a ní ó lè pàdé wa ni so àṣà bẹ̀rẹ̀ sí ní dáàmú wa wọ́n bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn so wọ́n radio phones àwọn stations that very alẹ́ ẹjọ́ yẹn náà wọ́n pe Alhaji MC Olúọmọ mo drop nọ́mbà wọn tí mo ní lórí fóònù mi mo drop ẹ̀ fún wọn wọ́n pè é kó bá wa rédíò fóònù àwọn èèyàn náà bọ́dà tó bá rí mọ́tò mọ́zù kan wọ́n ti gbé Akínọlá Àyànsí wọ́n ṣà sọ on the air then so bàtú ṣáà máa tó bí ọwọ́ alẹ́ akọ̀rẹ́ tí fóònù bọ̀dá yẹn ring. Bábalẹ̀ ṣé wọ́n gbé Akínọlá Àyà lọ ni. wọ́n gbé Akínọlá Àyà lọ mọ́ mọ́tò ẹ̀. inú tún lè ti kẹ́. wọ́n gbé lọ mọ́ mọ́tò. ẹ̀yin nìkan wọ́n jálè. àwa nìkan ló já sílẹ̀. tó gbà tí bàbá yẹn tẹ wá padà sọ́dọ̀ bàbá tẹ lọ fògbó ra oògùn ó wá ní olè ti jà yín lójú ọ̀nà àbí. ó wá ní ṣẹ́ẹ̀tì olè ti pàdé yín lọ́nà ó tiẹ̀ sọ as a fact olè ti pàdé yín lọ́nà. àwa ní bẹ́ẹ̀ ni sà. àwa ní bẹ́ẹ̀ ni sà. so àṣà ìgbà tó wá tóbi. ẹnìkan ni wọ́n lọ́ọ̀kì Akin yẹn sínú boot. inú boot bẹ́ẹ̀ lọ́ fi drive ẹ̀ off. ok mo ń gbà. so ìgbà tó wá tóbi ọwọ́ alẹ́ fóònù bọ̀dá yẹn kọ́ ring bọ̀dá Àdèyí yẹn so gbogbo àná ṣáà sáré gírígírí ní sitting room bọ̀dá yẹn lájókòó sí airpless àṣà ń rò pé tàlà tún fẹ́ pé bàṣà ń wà tó láti lọ report ní station tó wà nítòsí ilé bọ̀dá yẹn tó jẹ́ station ti ibi ìlú yẹn náà àti padà sílé wọ́n ti ní ká kọ statement mo ti kọ́ pé ìyàwó àtàwọn àánú mọ́tò nǹkan kan mẹ́rin ṣáà padà sílé bí fóònù yẹn ṣe wá rìn àwa gbọ́ tí bọ̀dá yẹn sọ pé hello Akin gbogbo àwa sáré dìde gírígírí wọ́n wá ní ok mo ti ń bọ̀ a ti ń bọ̀ ni ó bá cut pé Akin ló pè sí pé nọ́mbà kan ló ṣàfihàn òun pé ó lóun ti wà ní police station eléyìí tá a ti kọ́kọ́ lọ report tó jẹ́ ti police station lù wọ́n yẹn pé ó ní bẹ́ẹ̀ lòun wà pé kémi má bọ̀dà kí n jókòó àwọn ń bọ̀ èmi wá tiẹ̀ yarí èmi wá ní ayọ́lẹ̀ ń pa ṣó ti kú ni èmi tẹ̀sùn kí emotions bọ̀njọ́ yẹn mo ní àṣó ti kú ni àjọ máa lọ bí tẹ́lẹ̀ ó ti pè yín àjọ ń lọ ni so mo ní kíyàwó wọn fún mi ní ìró ọmọ ètò kéré tó wà lọ́wọ́ mi mo ti pọ́n so mo drop kékeré sílé bọ̀dá yẹn so èmi àtàbúrò pẹ̀lú ọmọ tí mo pọ̀n àti bọ̀dá Àdèyí yẹn àṣà bọ̀ sọ́nà kò jìnnà sílé bọ̀dá yẹn rárá so mọ́tò bọ̀dá yẹn náà fi gbé wa àṣàdé police station yẹn so àwa bá Akin níbẹ̀ so bí bàtà bá common slippers lẹ́yìn aṣọ tó wọ̀ nìkan ló wà ní ọrùn ẹ̀ kò sí bàtà gan mọ́ ní ẹsẹ̀ gbogbo orí ẹ̀ ti wú ó ti jọ pé wọ́n lù ú gan gbogbo orí ẹ̀ yọ kókó báyìí so bí mo ṣe rí èmi náà mo tún yí ara ẹ̀ wò pé kí ló ṣe ìwọ̀n ṣá kí ló ṣe fún ẹ báyìí so ló wá ń sọ fún wa ń bẹ̀ pé àwọn lu òun gan pé bó ṣe move díẹ̀ pé wọ́n park wọ́n ní kóun wọnú mọ́tò lẹ́yìn sí back seat pé wọ́n mú òun wọnú back seat pé àwọn méjì jókòó sẹ́gbẹ̀ẹ́ òun pé àwọn yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní lu òun títí tí wọ́n fi já òun sílẹ̀ pé bòun ó ní bó ṣe ní kóun wọ back seat wọ́n wá de òun lójú according to him ó lọ́ọ́ faṣọ de òun lójú ó ní so throughout the journey òun mọ́bí táwọn head towards bí wọ́n ṣàdé pé wọ́n ń wa rough pé wọ́n bẹ̀rẹ̀ sí ní na òun ó ní òun ṣàmọ̀ pé ìgbà tó dáàrin kan wọ́n stop wọ́n wá ju wọ́n ṣílẹ̀kùn wọ́n wá ju òun pé sòwà tóun tó gbọ́ sound pé mọ́tò ti move lòun tó ká aṣọ lójú as in his reported speech bó ṣe ń sọ fáwọn alálẹ̀ ìjọ yẹn nìyẹn pé ìgbà tóun wá ń gbúrò mọ́tò òun wá gbọ́ tó ń pe ewé koro
pé òun gbọ́ táwọn onímọ́tò ń pe mọ́tò ó ní òun wá follow voice yẹn bọ́ sí orí main road ó ní bóun ṣe wá rí ọlọ́kadà kan nìyẹn ó ní ok ma. ibẹ̀ yẹn acting ni because ká ní kidnapping ní nísìn wọ́n dá yín lọ́nà wọ́n ti wọnú kúùtù wọ́n ti wà kú ẹ̀ ìwọ àtọmọ méjì àbúrò ẹ̀ ok wọ́n dá yín lọ́nà ṣé wọ́n gbé ìgbà tán gbé yẹn ṣọ́ gbé lọ lé ẹ̀ láti lọ kó owó nínú ilé ni àbí kí ni ó dé tán fi gbé lọ pẹ̀lú ẹ̀ àbí babaláwo sọ pé mọ́tò yẹn o tẹ́ fi wá ṣe ògo fún ògo fògo mọ́tò yẹn gbọ́dọ̀ bá yín délé àtìyàwó I don't know. èmi náà ṣe ń dè mo ń gbọ́. tó ó ṣàṣọ sórí fún abẹ́ yẹn pé mo ṣe ju òun sílẹ̀ nìyẹn pé so ní báìkì yẹn lòun wá ń bi pé àdúgbò bo lòun wá ẹ̀ pọ́ ní ewé koro pé so fóònù ọlọ́kadà yẹn. ṣé nígbà tí wọ́n dá yín dúró ṣó la gidi ni wọ́n ṣe fìbínú gbé lọ nàbò káwọ́ sókè. rárá o gbogbo wa fẹ́ lọ lie down báyìí sọ lie down sórí títì bá ṣe ń bọ́lẹ̀ gbogbo wa fẹ́ lie down òun gan ti bend ó fẹ́ lie down wọ́n kọ́ ni no ìwọ dìde so bí kan ṣe ṣí boot ó yà wọnú boot so lọ fi gbóhùn lọ mi mọ́ but according to àbúrò ẹ̀ ní sport yẹn gbà tó zoom off òun sọ pé má wọrí wọ́n máa tó dá padà bí wọ́n fẹ́ wò bóyá tracker wà lára mọ́tò ni bí wọ́n fẹ́ béèrè security mọ́tò lọ́wọ́ ẹ̀ ni òun ṣáà ń sọ yẹn fún mi I don't know as òun ṣáà fi yẹn káàmù mi I don't know so wọ́n ṣáà ìgbà tí ó ṣáà sọ story yẹn fún wa lọ́dọ̀ àwọn ọlọ́pàá bọ̀dá àdèyí yẹn wá gbé sínú mọ́tò wọn pẹ̀lú gbogbo wa a wá padà sílé bọ̀dá àdèyí yẹn so yàrá kan náà wá fún wa torílẹ̀ tí ṣu àlè wá síbàdàn mọ́tò dẹ̀ sí mọ́tò lọ́wọ́ ẹ̀ mọ̀ yàrá tó wá fún wa bó ká sùn bẹ́ẹ̀ mi ṣe wọlé àtàwọn ọmọ àti ẹ̀ mo tẹ̀sùn sọ fún pé wọ́n ṣàti ẹ̀dùpẹ́ tí wọ́n páyé tí wọ́n pẹ́ níbọ̀dì pé ṣé mọ́tò ò jẹ́ kó máa gbé lọ pé ó ṣàn sọ ṣé èèwọ̀ wá ni kéèyàn wá bọ orí ìyàwó èèyàn ní báyìí ṣé kò wá dáa bí mo ṣe wá bọ orí ìyàwó mi ní báyìí àbí ṣẹ́ṣẹ̀ ni mo wá dá ni tí mo wá bọ orí ìyàwó mi èmi ò. ṣé wọ́n rí ìránṣẹ́ ní church pé orí ọ̀tẹ̀ ẹ̀ burú àbí ṣó máa ń dákú. rárá o nǹkan kan ò ṣe mí àjọsọ ó ní ká lọ kí ẹ tó wá pàtì. o ní business tó ó di òkúta tó fi borí àwọn. mi ì ṣiṣẹ́ kankan mi ì ṣiṣẹ́ rí mi ì ṣiṣẹ́ rí. interesting. mi ì ṣiṣẹ́ rí. social data so kò sùn throughout ń tiẹ̀ mo bẹ́ẹ̀ mi ṣe láìdá àtàwọn ọmọ kò sùn tí má ti tají lóru báyìí mo ṣáà bá lórí ìjókòó ó ṣáà ń tojọ́ ni pé bọ̀ wá borí ìyàwó mi ni o kílẹ̀ ṣàfimọ́ so bọ̀dá yẹn ló ṣàkó wa sínú mọ́tò lọ fi wá já wa nìbàdàn ní ilé ẹ̀ torí ilé mi rẹ́ǹtì la ṣe wà ń gbà yẹn lọ fi wá já wa ń bẹ̀ so ti iṣu oògùn ẹ̀ oríṣiríṣi tó máa ń fún mi jẹ. ó rí mọ́tò yẹn padà. títí di èní kò rí. òkè mọ́tò náà bá rúgbọ lọ. ààrí mọ́tò kò rí. ǹjẹ́ wọ́n sọ fún màmá ẹ̀ wípé o ti lọ borí. ìgbà tí mo dé ìròyìn pé wọ́n jí mọ́tò tó sọ on the air ni mọ́mì mi gbọ́ so gbogbo àwọn ará àdúgbò tá à ń gbé láǹfààní náà gbogbo wọn wọlé wá kí based on pé àwọn gbọ́ news o pé ẹ mà kú yíyọ ọlọ́run o wọ́n láwọn ò lè gba mọ́tò lọ́wọ́ yín so mọ́mì mi náà dé níjọ́ yẹn wá kí wa fún páwọn gbọ́nu news so later ni èmi ṣe wá ń sọ fún mọ́mì mi after days gan mo ṣe fún mọ́mì ìgbà tí mo lọ sọ́dọ̀ mọ́mì mi pé mọ́mì ìjẹ́ mọ̀ pé bí báyìí nǹkan báyìí ni Akin lọ ṣe fún mi níjọ́ tí wọ́n gba mọ́tò lọ́tì ẹ̀ kọ́kọ́ kígbe Bùkọ́lá ó dẹ̀ dá kẹsàrà mo ní kí lẹ fẹ́ kí n ṣe níbẹ̀ àwọn náà ní ó tiẹ̀ lè pa ọ́ kí lẹ mà. mo ní ọkọ lolú wọn sọ lórí Instagram pé múvì ni wọn ṣe fún ẹ bẹ́ẹ̀ múvì yẹn wà yé mi a ṣe máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn agbáwọn èèyàn gòkè múvì bẹ̀ yẹn ò yé mi ẹ dì mú. yẹpẹ ńgbà míì tí èèyàn bá lọ borí wọn lè sọ pé gbogbo aṣọ tó o bá wọ̀ kò gbọdọ̀ bẹ́ẹ̀ délé ilé ètò bá ṣò gbọdọ̀ bẹ́ẹ̀ délé ó lọ fi ẹ́ ṣògùn owó ń bẹ̀ yẹn ní gàrà tó ṣò ní but drama yẹn ò yé mi máa sọ̀rọ̀ lọ bóyá dẹ̀ fẹ́ fi gbowó gbà tí wọ́n publish ẹ̀ pé kán lè fún lówó mọ́tò mi ní àdónà ó yá máa sọ̀rọ̀ lọ. so along that line nígbà yẹn Alhaji MC Olúọmọ náà coming wọ́n kì í fún tí olè tó gba mọ́tò mo wá rántí dára pé
wọ́n ní kó jẹ́ gift àwọn máa ra Kia Sorento fún. nígbà tó wò ní rántí tó ṣẹlẹ̀ tí mọ́tò yẹn lẹ mú bọ́. bẹ́ẹ̀ tí mọ́tò ni gbogbo àtẹ èmi gò sọ wọn kan fẹ́ anybody jù mọ́ mi tí mo kàn sọ ní etí wọn so mọ́tò nìkan ní gbogbo àṣà sọ pé wọ́n gba mọ́tò ọlọ́run yọ yín wọ́n pa yín o ẹ fi mọ́tò lẹ̀ gbẹ́ torí pé kẹlẹ́dẹ̀ ẹ̀ burú kí ẹlẹ́dẹ̀ ẹ̀ burú ìpèsè bọ́ríbọ́rí tó ń gbé lọ léyìí ò ní gẹ́sẹ́ ló lè ṣe wòlé yìí torí kó lè má mú màlẹ́ká tó lè ṣiṣẹ́ má sọ̀rọ̀ lọ. so along the line wọ́n ṣàrà Kia Sorento yẹn fún so later gan Alhaji sọ fún pé wọ́n ra Kia Sorento yẹn fún so along that line gan Alhaji fi sọ pé àwọn máa link ẹ̀ up pẹ̀lú Alhaji late Alhaji Fẹ́lẹ́ pé kó lè máa assist ẹ̀ kó máa fún lówó garage ní Ìbàdàn bíbá ẹ̀ so mi sọ̀rọ̀ má sọ̀rọ̀ lọ. okay so ló fi di pé ó ń gba owó lọ́wọ́ Alhaji Fẹ́lẹ́ so gbàtàjà kò dé new house to cut it short so báyà ṣe ń live níbẹ̀ nìyẹn yàrá ọ̀dọ̀ mi ni bọ̀dá yẹn máa ń wà bó ṣe wọ́n á di one faithful day ó travel mo wá ń pè 4 days bọ̀dá yẹn náà ti wá wọ́n láwọn ń bọ̀ àwọn ń jáde ìyẹn ẹ̀gbọ́n ẹ̀ so àwọn náà sì ń lé àwọn náà dé lálẹ́ ìjọ yẹn bọ̀ mi tiẹ̀ pé àwọn mi pè wọ́n níwájú náà tèèyàn Akin ni mo wá ń pè pé òpì kọjọ́ olùmọdé kò gbé kọ́ mi for days after be almost a week mi mọ bí tó lọ mi mọ ẹni tí kò gbé kọ́. yes ma. ọkọ ẹ ṣé màtàn gbé mọ́tò fún ó jáde ńlẹ̀. no later nìyẹn tí mọ́tò ti kọjá lọ bẹ́yẹn ó ti lo Kia Sorento yẹn lọ tá ti move lọ sí. ìyá lọ ṣe gbọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tó sọ dàtí tòsí pé ṣé wọ́n ń lo ògo ẹ̀ náà àbọ̀n fẹ́ fi ẹ́ ṣoògùn owó kí nìkan tó mì ní pé wọ́n sọ pé bọ́dá Akin wọ́n máa ń kán jújù kíní kan ẹ jọ̀ọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó rí bákan létí ti tèmi lójú tèmi ó rí bákan àtìgbà tí ìwọ àti Akin Ọláìyá tẹ́tí fẹ́ra tẹ́tí fi bí ọmọ mẹ́ta àbí ọmọ mẹ́ta kọ́ ni mo rí tọ́lọ́ ti bí kò sí nǹkan tó jọ àrùn àwọn kan bẹ́lẹ̀ nígbà tí wàá fi ránlẹ̀ ń sìn tí Akin Ọláìyá move on tó lọ fẹ́yàwó mi wàhálà wá jáde wá ń sọ orú ọ̀rọ̀ bẹ́lẹ̀ lẹ́nu eléyìí ò dáa ẹ̀yin ènìyàn wa ṣe rí àwọn ọmọ Yorùbá ohun tá a fi ń ṣe ara wa ló pọ̀ èyí tá a fi ń ṣe ara wa òun ló pọ̀ ẹ gbọ́rọ̀ tí ìyàwó Akin Ọláìyá ẹgbọ́n tó ń sọ lẹ́nu ẹ jẹ́ ká máa dúró di èsì bí Akin Ọláìyá máa jáde síta láti wá sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ definitely a máa gbé wá fún yín láti bí kẹ́yìn náà kẹ́ gbọ́ ẹ jẹ́ ká máa kọ́gbọ́n ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n torí tí a bá ti ń fi nǹkan tó ṣẹlẹ̀ sí wa fi ń kọ́gbọ́n ó ti gbẹnu tán fún wa nìyẹn ẹ jẹ́ ká kọ́gbọ́n ṣẹ́rí obìnrin ṣẹ́rí tó tán pa ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa mọ́ kí wa àní jù báyìí lọ ní mọ́ńbé náà ni ẹ jẹ́ ká wo fídíò ká tó ẹ fi ṣọwọ́ sẹ́lòmíì ẹ̀ nílá fún